ẹ̀yin ọmọ Naija wàhálà ń bọ̀ o ẹ̀yin ọmọ Naija wàhálà ń bọ̀ o gbogbo àwọn olólùfẹ́ justice wàhálà ń bọ̀ o wàhálà ń bọ̀ o kí ni mo rí tí mo fi sọ pé wàhálà ń bọ̀ ṣé gbogbo wa a gbàgbé ọ̀rọ̀ Ọlásùnkànmí Quadri student LASU tí wọ́n sọ pé ó pòórá níwájú ṣọ́ọ̀ṣì CCC kan ní LASU ń bẹ̀ ṣé gbogbo wa a gbàgbé àwọn student yarí o àwọn student wọ́n ti yarí o àwọn student bínú tán wọ́n ti ṣe ìwọ́de láti lọ bá commissioner of police ti Lagos State wípé wọ́n ti fẹ́ da ojú ọ̀rọ̀ yìí rú o ǹjẹ́ jẹ́ mọ̀ wípé commissioner of police ti Lagos State sọ pé òun ò gbọ́ pé nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ ṣó possible ṣá ẹ̀yin lólùfẹ́ mi ṣó possible kí adóhùn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ kọ́ndẹ̀ sọ pé láti Ọjọ́ police station tó wà ní LASU ńbẹ̀ wọ́n transfer kéèsì yẹn tó lọ sí pàǹtì kí kéèsì dẹ̀ wà ní pàǹtì kí commissioner of police dẹ̀ sọ pé àwọn ò gbọ́ pẹ̀lú bí gbogbo wa bí a ṣe dákẹ́ lórí social media are you telling me pé ọ̀rọ̀ yìí kò ní sẹ́ni tó máa tiẹ̀ rí nínú ẹbí commissioner of police tó máa fi tó létí wọ́n sọ pé àwọn ò gbọ́ ó yẹ jẹ́ pé tí nǹkan bá ti di wàhálà ń gbà mí àwọn ọlọ́pàá òkè fẹ́ dìde sí ọ̀rọ̀ yìí bó ṣe yẹ kí wọ́n dìde sí because tí ẹ ò bá gbàgbé wọ́n ní nínú àwọn ẹbí pásítọ̀ yìí àti ọmọ tí ó transfer owó sínú àkáǹtì pásítọ̀ yìí ó dàbí pé yà ọmọ tó transfer owó sínú àkáǹtì pásítọ̀ ṣé mo lè gbàgbé ọkọ ọmọ náà ó dàbí ní pé ìkànnù àwọn ọlọ́pàá pàǹtì family ni wọ́n jẹ́ tá a dẹ̀ ti ń gbọ́ wòrùn ńgbà ìpọ́n fẹ́ dọ́ọ́ bo ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ mo rò pé ńgbà táwọn student rí wípé omi ti fẹ́ tẹ̀yìn wọ̀gbí lẹ́nu bí wọ́n ṣe start protest yìí nìyẹn now wọ́n déwájú commissioner of police ìgbà yẹn ni commissioner of police ṣẹ̀ṣẹ̀ sọ pé òun wà aware pé òun ò gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kó má bínú pé òun ti kí ọwọ́ àti ẹsẹ̀ sí báyìí ok ẹ jẹ́ ká accept pé commissioner of police ti kí ọwọ́ àti ẹsẹ̀ sí báyìí wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí kódà wọ́n níbi tí ìwádìí gbé ń lọ gan wọ́n ní wọ́n tún dictate àwọn èèyàn mẹ́ta míì tán mọ̀ wípé ó lọ́wọ́ nínú ẹ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ pé fẹ̀kàn tẹ́lẹ̀ tẹ́mi ò tètè róbẹ̀ ọ̀rọ̀ apààyàn ni mo rò pé wọ́n ń bá pásítọ̀ yẹn fà àṣé ọ̀rọ̀ missing person ni wọ́n sì ń bá fà ní gbogbo gbàtàwà rò pé wọ́n ti ń bá fa èrí case wọ́n ní ọ̀rọ̀ missing person ni wọ́n ń bá fà tẹ́lẹ̀ ọ̀ǹtí tí àwọn student wá ṣẹ̀ṣẹ̀ protest ni commissioner of police wá ṣẹ̀ṣẹ̀ rí pé this case is more than missing person báyìí ó ti di murder case báyìí láti ìgbà yẹn wọ́n ní wọ́n ti ṣọ́ọ̀ṣì arákùnrin yìí o wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ti ṣọ́ọ̀ṣì yẹn recently ni pé this case is not missing case anymore it's a murder case báyìí wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ ti ṣọ́ọ̀ṣì pastor yẹn ni wọ́n dẹ̀ ní àwọn ìgbìmọ̀ association àwọn ṣẹlẹ̀ wọ́n náà ti dìde pé wọ́n gbọ́dọ̀ fi ìyà tó tọ́ àti tó yẹ kó fi jẹ arákùnrin yẹn nítorí pé kí ni àwọn ò fẹ́ kó ba ẹ̀sìn àwọn jẹ́ òótọ́ o irọ́ o àwọn ò mọ̀ yẹn ǹjẹ́ jẹ́ mọ̀ pé níbi tí inú bẹ́ bí àwọn student dé Ìbàdàn expressway wọ́n lọ block ẹ̀ lánàá wọ́n ní tí ìjọba ò bá ti ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ àwọn ò ní gbà ẹ dẹ̀ mọ̀ pé ìjà student ò dáa àwọn ìjọba náà mọ̀ pé ìjà student ò dáa but my question sí gbogbo àwọn ọmọ Nàìjíríà ni wípé ó ṣe jẹ́ wípé tí nǹkan kan ò bá tí ì kan àwọn kan abẹ́nìkan àbáwọn ìgbìmọ̀ kan àbáwọn society kan
wọn kì í dìde ọ̀ǹtì tí nǹkan yẹn bá wá kan wọn society wọn àbí ìgbìmọ̀ wọn àbí sáìdì wọn, ìgbà yẹn ni wọ́n ṣẹ̀ máa dìde. Ẹ wo ìgbà tá a ti ń pariwo ká gbára wa lọ́wọ́ àwọn amòòkùnṣèkà ìlú Nàìjíríà, ká gbára wa lọ́wọ́ àwọn ẹni ibi ìlú Nàìjíríà. Ṣé àwọn stúdẹ̀ǹtì ò gbọ́ ńgbà yẹn? Ṣé wọn ò gbọ́? Tí mi ò bá tún gbàgbé lórí justice for Mohbad, mo gbọ́ tí Yomi Fabiyi sọ pé òun write lẹ́tà sí student union. Mi ò rò pé wọ́n respond. Now ìkànnù ọmọ àwọn student wọ́n gbẹ̀mí ẹ̀sìn wọ́n wá jáde. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá? Ẹ má jẹ́ ká máa dúró dìgbà tí nǹkan kan bá ṣe kàn wá ká tó sọ wípé a máa jáde. Yomi Fabiyi tó ń jà fún justice Mohbad, gbogbo àwa tá ń jà fún justice Mohbad ò kì í ṣe bí wa. Ọ̀pọ̀lọpọ̀ wa gan láti ẹ̀ mọ Mohbad rè, ọ̀pọ̀lọpọ̀ wa gan láti ẹ̀ ń gbọ́ orin yẹn tá àti ẹ̀ mọ ẹni tó kọ orin yẹn. Bọ̀tí nígbà tó ṣẹlẹ̀ a dìde fún Mohbad, a dìde fún entire Nigeria pé kírú ẹ̀ má bàa ṣẹlẹ̀ mọ́. Ó ṣeé ṣe tó bá jẹ́ wípé bí àwọn student ṣe dìde ń sìn ni wọ́n dìde nígbà tí Yomi Fabiyi ń fa ọ̀rọ̀ yìí tán attack Yomi Fabiyi left and right, káwọn student yìí náà dìde kán join hand pẹ̀lú Yomi kán block everywhere. Ó ṣeé ṣe kí justice ti wá fún Mohbad. Ó ṣeé ṣe kí alàgbà tó ṣe iṣẹ́ burúkú yìí fún Ọlásùnkànmí Quadri kẹ́rù bà kó má lè ṣe yìí pé student lọmọ yìí, ẹ wo báwọn student ṣe ń jà lórí justice for Mohbad. Tóun bá tún lọ ṣe eléyìí tọ́ka bá lọ fó níbo lòun fẹ́ fojú sí. Ó ṣeé ṣe ká ti save ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí kálábà ti dìde lásìkò tó yẹ kí gbogbo á dìde, but àwọn kan dìde, àwọn kan ní ẹ máa jó lọ, a wà lẹ́yìn yín. Àṣà àwọn Yorùbá wọ́n nígbà tí kìnìún wọ̀lú tó gbọ́mọ tálíkà lọ, wọ́n ní èrùn bí lọ ń lù. Ìgbà tí kìnìún bù ṣe gàjà tó padà wá nígbà tẹ́bí tó ń pa ọmọ olówó ló ṣe kòǹgẹ́, ó kọ ọmọ olówó mọ́lẹ̀, wọ́n ní wàhálà ti wọ̀lú o, wàhálà ti wọ̀lú o. Ẹ ò ṣe mọ̀ pé wàhálà ti wọ̀lú nígbà tó kọ́kọ́ gbé ọmọ tálíkà. Kẹ́ ẹ ti find solution sí. Ó ṣeé ṣe tán bá ti tájẹ̀tì kìnìún yẹn tán ti kì mọ́lẹ̀ tán ti yànkì ẹ̀, irú ọmọ olówó tó padà wá gbé kò ní padà wá gbé. Bọ̀ torí pé kí ni ẹ kọ́ bí ara sí ẹ neglect, kò kúkú kàn mí, èmi kọ́ ló kàn. Ó padà wá ó wá mọ́ ọmọ olówó. Ìgbà yẹn lè ṣe wá mọ̀ pé wàhálà wọ̀lú, ẹ ṣe wá ń wá kìnìún káàkiri. Kìnìún tó ti yẹ kẹ́ ẹ mú yín sílẹ̀ ńgbà yẹn á wá difficult fún yín láti mú nísìn. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ gbogbo wa ṣe rí ní Naija. Nígbà tó bá ṣẹlẹ̀ sọ́mọ aláìlénìyàn, aláìlẹ́nìkan, ó ṣẹlẹ̀ sí society tí wọn ò lẹ́nu, wọ́n á ní títí wọn nìyẹn, kò kan àwa. But nígbà tó bá wá kan ẹ̀yin society gan tó yẹ pé ó dùn yín, ẹ ṣẹ̀ wá jáde. Mi ò sọ pé bí àwọn student LASU ṣe jáde ò dá o, but it's too late to jáde now. Ó yẹ kán ti jáde ti pẹ́. Kò tó wá ń ṣe student LASU nìkan. UNILAG káwọn náà join. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ káwọn náà join. Kí ló kọ ti Nnamdi Azikiwe kíní kan, kí àwọn náà join. Tèkìtì, tọ̀yọ́, tòǹdó, ti gbogbo wọn, kí gbogbo wọn join. Kí gbogbo wọn shut down everywhere. Pé enough is enough. Tó bá yẹ kí nǹkan tó, nǹkan máa ń tó ni. A ò fi àyè gba ìpànìyàn mọ́ nílẹ̀ Yorùbá. But wọn ò jáde. Ìgbà tó wá ṣe ẹ̀kan Lásùnkànmí ní LASU sìn, òun làwọn student ṣẹ̀ṣẹ̀ wá jáde. Gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ṣiṣẹ́ máa ń kó pé nǹkan kan náà ló máa ń ṣẹlẹ̀ ńgbà míì tí nǹkan kan ò fi ní ṣẹlẹ̀ mọ́. Bóyá ká wò pé léyìí tó ṣẹlẹ̀ yìí tó máa jẹ́ kí àwọn student yẹn jáde, àwọn school tó kù náà máa join. Àìjẹ́ bẹ́ẹ̀
àwọn security, àwọn society, àwọn cancos tó ń gbẹ̀mí àwọn èèyàn yìí wọn ò ní jáwọ́ o. Kàkà kí wọ́n dínkù wọ́n tún pọ̀ sí ni, nítorí pé kí ni wọ́n ti mọ̀ pé táwọn bá ti ṣe àṣegbé, àgàgà tán bá ti lọ́ọ̀dì mọ́ àwọn alágbára lẹ́sẹ̀, wọ́n ti wò pé gbogbo nǹkan táwọn bá ti ṣe àṣegbé ni. Torí nígbà tọ́gọ̀ ọlọ́pàá sọ pé àwọn bẹ̀rẹ̀ ìwádìí, wọ́n ní àwọn mẹ́ta kan náà wọ́n tún dictate pé wọ́n wà pẹ̀lú pásítọ̀ yìí tó ń jẹ́ àwọn èèyàn gidi, àwọn èèyàn ńlá. Bọ̀sí nígbà tó rí wípé ọwọ́ fẹ́ bá àwọn, wọ́n fi pápá bora. Wọ́n ní kò ṣe pé bóyá wọ́n tún wá fi pápá bora nìkan, wọ́n ti disappear kó nílùú Nàìjíríà yìí. Àmọ̀lú tí wọ́n sá lọ báyìí. But Lagos State Commissioner of Police ti fi ìdí ẹ̀ múlẹ̀ pé kò sí kíbi tóhùn kan lè wà, àwọn máa fish wọn out. Kọ́lọ́ ń jẹ́ kó rí bẹ́ẹ̀, kọ́lọ́ ń gbà bẹ́ẹ̀ fún wa, ká lè capture gbogbo àwọn aṣebi ilẹ̀ Nàìjíríà. Torí ẹ̀mí tó fi ń ṣòfò ó ti pọ̀ jù, ẹ̀mí tó fi ń ṣòfò kò lóǹkà. Gbogbo ojú tó ń wò mí mo gbàládùá fún yín, ẹ ò ní sọmọ nù bí òkò, ẹ ò ní jáde ìwọlé padà, ẹ ò ní rárìnrà, ọmọ yín ò ní sọnù, ọkọ yín ò ní sọnù, bẹ́ẹ̀ ni aya yín ò ní sọnù lágbára Èdùmàrè. A ò ní bá wọn rìn níjó ebi ń pọ̀nà. Àwọn tó kàn ló mọ̀, àwọn tó kàn ló mọ̀. Torí wípé àṣírí Ọlásùnkànmí tú, òun ni a ṣe mọ àwọn tó wà nídìí ẹ̀. Ẹ jọ̀ọ́, ta la fẹ́ fojú jọ báyìí? Ta lè ènìyàn Ọlọ́run? Ta ni ènìyàn Ọlọ́run báyìí? Ẹ̀yin lólùfẹ́ mi, kò sénìyàn Ọlọ́run mọ́ o, kò sénìyàn Ọlọ́run mọ́. Má nira ẹ kó o po lénìyàn, nira ẹ. Bó bá lọ sábà fà, o mọ̀rọ̀ àfà tó lọ sábà. Bó bá lọ sábà babaláwo, o mọ̀rọ̀ babaláwo tó lọ bá. Àìmọye ẹni tó bá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ babaláwo, àgàgà àwọn obìnrin, àwọn náà ń kó sí victim yẹn jù. Ẹ lọ wo àwọn èèyàn babaláwo míì bí wọ́n ṣe rẹwà, tí wọ́n dùn wò lójú. Ẹ máa wò pé kí lọmọdé yìí wá dọ̀dọ̀ babaláwo. Ìrànlọ́wọ́ ló bá débẹ̀, oògùn ìfẹ́ náà gbélé lọ́wọ́, ṣé babaláwo náà nìyẹn? Tàfà ò lóǹkà, tàfà kò lóǹkà. Bẹ́ẹ̀ ni ti àwọn pásítọ̀ ó lọ jàǹtìrẹrẹ. Àìmọye ọmọ ọjọ́ bíbá sùn, àìmọye ìyàwó lé, ìyàwó mẹ́mbà bíbá lájọṣepọ̀. Tán bá ti lè lọ kúnlẹ̀ síwájú wọn báyìí, pásítọ̀ ẹ gbàdúrà fún mi, èmi àtọkọ mi ń jà, má wọrí, ọkọ yẹn ò kí ń ṣọkọ ẹ, Olúwa tẹ̀fẹ̀ hàn mi. Àìmọye ilé tí wọ́n ti dàrú. Tó bá ti ẹ̀ jẹ́ pé orí ìyẹn nìkan ni wọ́n fi mọ́ ni, ṣebí kò bá tún wá dáa, wọ́n tún ti wá upgrade. Owó yẹn ò kà wọ́n lẹ́nu mọ́, wọ́n ti upgrade. Offering kò kà wọ́n lẹ́nu mọ́, tithe kò kà wọ́n lẹ́nu mọ́. Wọ́n ti gbé pẹ́ẹ́lí sí pé àníṣe àwọn náà fẹ́ gun jet, a fẹ́ gun Lamborghini, a fẹ́ kọ́lé alárànbarà. Wọ́n wá mọ̀nà tán lè fi kọ́ mọ́. Gbogbo ọ̀bọ ọ̀dàn rẹ̀, gbogbo wọn ti ń gbọ́n. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò san tithe mọ́ nígbà tó tọ̀tọ̀ mọ̀ pé olè ni wọ́n fi ń jà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò san offering mọ́ nígbà tó mọ̀ pé olè ni wọ́n fi ń jà. Gbogbo ọ̀bọ ọ̀dàn rẹ̀ ti ń gbọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀bọ ọ̀dàn rẹ̀ sì wọ́n ti ń wọ Gucci, wọ́n ti ń wọ Versace. Àwọn pásítọ̀ wá pé ọ̀nà wo náà wọ́n tún lè gbé gbà. Ẹja àtẹ́ǹdì, ẹja àdọ́gbọ́n sí, èèyàn náà tó bẹ̀rẹ̀ sí nílò báyìí sí. Gbogbo ojú tó ń wò mí yìí, orí yín ò ní gbàbọ̀dé o, ẹlẹ́dàá yín ò ní gbàbọ̀dé, àwọn ọmọ yín ò ní ṣèrè. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká kìlọ̀ fáwọn ọmọ wa, ká kìlọ̀ fáwọn ẹbí wa, ká kìlọ̀ fáwọn ará wa. Anybody kò kàn pọ́mọdé ni mí, àbágbàlagbà ni mí. Mẹ́sẹ̀gì fún everybody ni. Ẹ jọ̀ọ́, tá a bá ti ń jáde, tá a bá ti ń lọ síbi kan àbí kejì, ẹ jẹ́ ká máa dágbére. Kọ́kọ́ jẹ́ kíyàwó mọbi tóun lọ, kíyàwó jẹ́ kọ́kọ́ mọbi tóun lọ, kọ́mọ jẹ́ kí bàbá mọbi tóun lọ, kí bàbá jẹ́ kọ́mọ mọbi tóun lọ. A ò ní ṣìrìn o, a ò ní ṣìrìn, a ò ní jáde àìwọlé padà lágbára Èdùmàrè. Gbogbo ojú tó ń wò mí yìí, ẹ ò ní rí un gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ jọ̀ọ́, ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share fídíò yìí, kẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Fáǹfà náà yìí tẹ́ ẹ ti subscribe ni o. Ẹ wo báwọn èèyàn ṣe subscribe, ẹni ẹ darapọ̀ mọ́lé aláyọ̀ yìí, kájọ máa jẹ ìgbádùn ètò yìí. A ò ní rí jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ Ọlásùnkànmí Quadri tí pásítọ̀ ṣekú pa ní
LASU Yanoba ìgbẹ́jọ́ ti ń lọ lórí ẹ̀ báyìí àwọn ọmọ skul ti yarí bó tiẹ̀ ti lè jẹ́ pé lọ́kàn tèmi ó late but síbẹ̀síbẹ̀ náà kò tí ì late jù tí gbogbo àwọn skul tó kù tán bá lè join gbogbo àwọn skul tó kù tán bá lè join kò ṣèkó nìkan títí débàdàn títí dógùn state èmi ló jèrè ni èmi ni Afẹ́ Babalọ́lá University ni èmi ni Bangkok University ni èmi ni Unilag ni gbogbo àwọn university Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University gbogbo wọn kan combine together kan shut down everywhere. Mo mọ̀ wípé àwọn ìjọba wọn á find solution sí torí ó ti ń pọ̀ jù tálámọ̀ tó fẹ́ kàn lọ́la ṣé mo bá ń sọ kí nìyẹn nígbà tí Mohbad ṣẹlẹ̀ à ń sọ pé tálámọ̀ tó fẹ́ kàn ṣe ti rí nsìn ó kan Afusa nílùú Ìlọrin ó kan Ọlásùnkànmí ní Yànàbà ní LASU tálámọ̀ tó tún ti bá a lọ tá àti ẹ̀ mọ̀ táṣìírí ò tí ì tú síta báyìí tálámọ̀ tó tún fẹ́ kàn lọ́la gbogbo igun tó ń wò mí àbúrò ò ní kàn yín ẹ bá mi share fídíò ìkéde bá mi subscribe sílẹ̀ ilé Global TV tí n bá tún gbọ́ any information lórí ọ̀rọ̀ Ọlásùnkànmí or any information generally mi ò ní hesitate láti wá mú wá fún yín ire o.